ńlá kan bẹ òru lèèyàn máa ṣe náfìlà méjì ni àdúrà yẹn lágbára débi pé back to sender ńlá ni tó o bá mẹni tí máa ń ṣe àdúrà yẹn má ro aburú sí o torí tó o bá ro aburú sí ìwọ laburú yẹn ó ṣe náfìlà méjì péré ni téèyàn bá máa ń ṣe tí wọ́n bá ro aburú sí ọ lásán nǹkan ó ṣe tán ká tó wá sọ pé wọ́n ságùn sí ọ náfìlà méjì péré ni lóru lèyìn ó ṣe àsìkò tó bá tají lóru ìwọ kàn dìde kó lọ sàlùwàlá tó bá wá ń sàlùwàlá lọ tó bá ti débi tó fọ ẹsẹ̀ ọ̀tún rẹ̀ ṣe bismillahir rahmanir rahim kul a'udhu birabbil falak من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ó ti fọ ẹsẹ̀ ọ̀tún tán tó bá ti wá bọ́ sí bí ẹsẹ̀ kejì tó tún fẹ́ fọ náà ṣe bismillahir rahmanir rahim قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ó ti ṣàlùwàlá tán wá lọ nú lẹ́kọ̀ọ́ lọ yan náfìlà yẹn bá ṣe máa kírun náà ni àmọ́ méjì lókì ó ṣe bisimilahi tó bá ṣe fatia tán wàá wá ṣe kúlẹ̀ a'udhu birabbil falaki tó ṣe níbi ẹsẹ̀ àkọ́kọ́ yẹn wàá wá ṣe 33 lẹ́yìn fatia wàá rúkú wàá kíyàn bẹ́ẹ̀ wàá dìde ẹlẹ́ẹ̀kejì náà bẹ́ẹ̀ wàá tún ṣe fatia wàá tún wá ṣe kúlẹ̀ a'udhu birabbin nasi tó ṣe lẹ́lẹ́ẹ̀kejì yẹn ó tún ṣe èèyàn náà 33 bó bá wá yan náfìlà yẹn tán kò sàṣàlátù kò lọ sùn padà tí èèyàn bá ń ṣe náfìlà yẹn ó kéré jù téèyàn bá ń ṣe lẹ́ẹ̀kan láàrin oṣù kan tí wọ́n bá ro aburú sí ọ tàbí tí wọ́n bá ṣe tí ò dáa sí ọ níkọ̀rọ̀ ogun ni wọ́n bá ń ṣe sí ọ ní idán kan ni wọ́n bá ń ṣe sí ọ níkọ̀rọ̀ ni wọ́n fẹ́ fi báyẹ̀ rẹ jẹ́ àdánwò bá àwọn ènìyàn nù ayé náfìlà yẹn àdúrà ńlá gidi nífẹ̀ẹ́ tó bá máa ṣe wọ́n fi wèrè wo wèrè ọlọ́nìkan ló kápá àwọn tá à ń sọ yìí gbogbo. àdúrà ńlá mi ni wọ́n ló ṣe gbédè yìí pé kẹ́ máa ṣe pé kẹ́ máa sùn kẹ́ máa kà 33 ní òru kẹ́ máa sùn òru tí gbogbo àwọn ẹgbẹ́ yìí ti lọ ṣiṣẹ́ tí wọ́n ń sùn wọ́n ní kẹ́yìn máa ṣe àdúrà òfò kan kí ni ìtumọ̀ nǹkan tó ní kẹ́ kà yìí a máa ka ìtumọ̀ ááyà yìí kí ló fa sábàbí ááyà yìí àti wípé nígbà tára Muhammadu òòyà tí ó ka àwọn ááyà yìí sára ẹ̀yà àti wípé Muhammadu kí ló pa kí ló dé tí ò ka ááyà yìí kára ìbíyá. Quran tó ní kẹ́ kà wà ní Quran chapter 113 Suratul Falak àti Suratul Nas. Suratul Falak Quran chapter 113 ó ní sọ pé ìwọ Muhammadu mo sáàdì Olúwa òwúrọ̀ kùtùkùtù níbi aburú ohun tí ó dá àti níbi aburú òru nígbà tí ó bá ṣóòkùn àti níbi aburú òpìdán tó ń fẹnu fátẹ́gùn tuẹ̀tuẹ̀ sínú àwọn òǹdè àti níbi aburú onílara nígbà tó bá ń ṣèlara. Quran chapter 113 ẹ ká lọ sí Suratul Nas Quran chapter 114 kí ni nǹkan tó sọ. Ó ní sọ pé Muhammadu mo sáàdì Olúwa àwọn ènìyàn ọba àwọn ènìyàn ọlọ́run àwọn ènìyàn níbi aburú àṣàìtàn oníròyìnròyìn olùsásẹ́yìn fún ẹni tó bá ń dárúkọ Allahu. Àṣàìtàn ni ẹni tí ó kó ròyìnròyìn sínú ọkàn àwọn ènìyàn. Àṣàìtàn náà wà nínú àwọn àlùjọ̀nnú àti àwọn ènìyàn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn tó ní kẹ́ máa kà níbi tí èèyàn kan bá sà sí yín pé kò ní mú yín. Ẹ wá jẹ́ ká lọ sí kí ni ó fa sábàbí àwọn ááyà méjèèjì. Ká lọ wo sábàbù nùzúl ááyà yìí. The messenger of Allah, Allah bless him and give him peace, had a Jewish servant boy. The Jews approached him and kept after him until he gave them some fallen ear from the prophet. Allah bless him and give him peace, as well as a few teeth from his comb. Muhammadu ní ọkùnrin ọmọ Júù kan tó máa ń bá Muhammadu tí Muhammadu máa ń ránṣẹ́. So àwọn Júù wá pe ọkùnrin yẹn wọ́n bá sọ̀rọ̀ pé kó ó ṣá ọkùnrin yẹn kó irun Muhammadu àti kíní tí Muhammadu fi ń yarun kóòmù yẹn èdè eyín ẹ̀ tó ti yọ oko fún àwọn Júù yẹn. The Jews used this to cast a spell of black magic on him. Wọ́n wá sà sí Muhammadu. The person who was behind this was the Jew Labid ibn al-Asam. Ẹni tó ṣe kíní ìlànà bíi Labid ibn al-Asam òun ló sà sí Muhammadu. He then put the hair in a well belonging to Banu Zurayk called Darwan. Ó lọ kó kíní yẹn sínú kànga ìyẹn Muhammadu yẹn ó lọ kó sínú kànga. The messenger of Allah, Allah bless him and give him peace, fell ill for a period of 6 months. Ó ní oṣù mẹ́fà gbáko ní ara Muhammadu fi yá ló fi ṣàìsàn. During which the hair of his head fell off, àwọn ọrùn ẹ̀ bẹ̀rẹ̀ sí já. He imagined that he slept with his wife when he did not, and was withering away without knowing the reason. Muhammadu amaru bóun ti bá àwọn ìyàwó ẹ̀sùn tí ó dẹ̀ ṣe rẹ̀ ó ń ṣe gángan bọ̀ ó já wèrè. Níjọ́ kan tí Muhammadu wá ń sùn, he saw 2 angels coming to him. Ó lóun rá àwọn màláíkà méjì wá bá òun.
One of them sat at his head and the other at his feet. The angel who sat at his head asked, "What is wrong with the man?" The second angel responded, "A spell of black magic was cast on him." The first one asked, "And who is responsible for this sorcery?" The second angel answered, "It is Labid ibn al-Asam, the Jew." Labid ibn al-Asam. The first angel again, "What did he use to cast the black magic?" The second angel answered, "He used a comb and a falling hair." The first angel asked, "Where is it?" Ó wá sọ fún pé irun Muhammadu ni wọ́n lò àti kíní tó fi ń yarun. Tí bí wọ́n wá béèrè pé ibo ni kíní yẹn wà, ó wá ní, "It is inside the spadix of a palm tree beneath the stepping stone, which is inside the well of Darwan." Wọ́n sọ tó wà pé inú kànga Darwan níbi ìtàkùn ọ̀pẹ kan tó wà ní abẹ́ òkúta kan nínú kànga ibẹ̀ ló wà. At which point the messenger of Allah woke up, Muhammad Baji. He said, "Oh Aisha, do you think that this is from Allah to inform me of the accuse of my illness?" He then sent Ali ibn Abu Talib, al-Zubair, and Ammar bin Yasir, who drained the water of the well as one who drained the dust of henna. They lifted the stone and got the spadix out and found therein some of his hair of the messenger of Allah, as well as a few teeth of his comb. They also found with it a string with 11 knots. Wọ́n tún rí okùn kan tí wọ́n so, tí wọ́n tán kókó sí ọ̀nà 11, tí wọ́n tán kókó pẹ̀lú òwú àtàbẹ́rẹ́. Allah then revealed Surah al-Falaq and Surah al-Nas, tí a ń pe àwọn àyà yìí ní al-Mudatin. Wọ́n pe àwọn àyà yìí ní al-Mudatin, ìyẹn àwọn Surah al-Falaq àti Surah al-Nas. With each verse that the messenger of Allah, Allah bless him and give him peace, read, one knot was untied, and the prophet, Allah bless him and give him peace, and felt some light. Bí mo ṣe ń kà ẹyẹ kọ̀ọ̀kan nínú àwọn ibi tí wọ́n tán kókó yẹn, ó ń tú títí tó fi ka last one tára ẹ̀ fi yá. When the last knot was untied, nígbà tí wọ́n tú last one, the prophet, Allah bless him and give him peace, got up as if he was released from a cord to which he was tied to. Ó wá dàbí pé ó kúrò níbi tí wọ́n dè mọ́, ara ẹ̀ yá. Gabriel, peace upon him, kept saying, "In the name of Allah, I cast this incantation on you to protect you from anything that might harm you, and that Allah heals you from the resentful envier and the evil eye." Jibril wá sọ pé òun fi kíní àwọn ọ̀fọ̀ ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, incantation, ìyẹn àwọn àyà méjèèjì yẹn, ọ̀fọ̀ nínú Quran. Nígbè Musa di kíní kan, ọba àwọn kíní kan, nǹkan táwọn pè ní ọ̀fọ̀ nìyẹn, tí wọ́n ní tí Jibril wá ń kà sí Muhammadu lára tára ẹ̀ fi yá. Now, nǹkan tó ṣẹlẹ̀ tí àyà yẹn fi sọ̀kalẹ̀ nìyẹn. Òun ni àfáà yìí ní kẹ́yìn máa kà ibi tí èèyàn kan bá fẹ́ sàṣì kò ní rí ṣe. Meanwhile, wọ́n sàṣì Muhammadu. Ó ya wèrè fódìdí oṣù 6 gbáko ní ara ẹ̀ ò fi yá. Wọ́n wá ní kẹ́yìn lọ máa ka kíní kẹ́ máa ṣọ́ ẹsẹ̀. Muhammadu ò ṣọ́ ẹsẹ̀ o. Wọ́n kàn ń gbé yín gbogbo yẹn fún yín lámbà ni o. Nǹkan yìí Muhammadu ni wọ́n fún Muhammadu lọ ní kó kà. Ẹ̀yin tẹ́ bá kàn ka ẹ̀kan tọra yín ni. Ẹ wá yẹ kí a lọ sí Sahih Buhari 5016. Nígbà tí ara Muhammadu yá, ó máa ka kíní yìí. Wọ́n ní narrated Aisha ló ṣàlàyé. Whenever Allah messenger became it, tára Muhammadu bá ti yá, he will recite al-Mawidat, ó máa kà wọ́n súrà yẹn, Surah al-Falaq and Surah al-Nas, and then blows his breath over his body. Á wá fẹ́ atẹ́gùn yẹn á fẹ́ sára ẹ̀. When he became seriously ill, nígbà tí ara ẹ̀ tó tú kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ó peléke sí. I used to recite these surahs. Aisha máa kà wọ́n àyà yẹn fún un, and rub his hand over his body, hoping for his blessing. Ní pé bóyá bóun ṣe kà fún yẹn, ara ẹ̀ máa yá. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ara ẹ̀ ò yá. Ẹ wá ká lọ sí Sahih Buhari 4428. Kí ló pa Muhammadu? Narrated Aisha tún ṣàlàyé that the prophet in his ailment in which
he died, Muhammad nínú àárẹ̀ tó kúlé, used to say, ó máa ń sọ pé, oh Aisha ìyàwó mi, I still feel the pain caused by the food I ate at Kaiba. Òun sì ń jẹ ìrora oúnjẹ tóun jẹ ní Kaiba. Kí ló dé tí Muhammad ò ṣe ti rí àwọn nǹkan yìí kó ṣe káyà yìí kó tó lọ jẹ oúnjẹ Kaiba yẹn? Irọ́ lásán ni. And at this time, I feel as if my altar is being cut from that poison. Òun jẹ́ rí pé ó dà májèlé tóun jẹ yìí ó ti gba ẹ̀mí òun. Ó ti fẹ́ táwọn àfáà yìí sọ irọ́ lásán ni. Tó o bá ka kéyìn láti ní dọ̀là, ó kàn ń tọ́ra ẹni. Àṣà àti ìṣe Lárúbáwá ni, kò ní nǹkan kan ṣe. Muhammad lọ ní kó kà torí pé ó ya wèrè. Wọ́n sàsí àsàsí mú un. Lẹ́yìn tán sàsí mú un, tó o bá fẹ́ kà tó fẹ́ kó ṣiṣẹ́, wọ́n máa kọ́ sàsí àsàsí máa mú ẹ. Tẹ́ bá fẹ́ràn bí òdodo ní kinní, ẹ ní kí àáfàá kó lọ ka kinní fún wọn ní ọgbà wèrè, kó lọ sí psychiatric hospital, kó lọ kà fún wọn súrátù àwọn méjèèjì, súrátù náà tàbí súrátù Falak, bóyá ara àwọn tó wà ní bí ara wọn máa yá. Irọ́ lásán ni ẹ̀sìn Islam wọ́n fi ń parọ́ fún yín. Àṣà àti ìṣe Lárúbáwá wèrè ló ń ṣe Islam. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni. Mo sọ yìí mo dúró, ó dìgbà.